A kú dédé àsìkò yìí, yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lífẹ́lí náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Fúnmi Adénúgà ni oníròyìn yín. Síwájú kẹ́ ẹ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ní pápápá à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027, ẹni tó ti fìgbà kan jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọ̀gbẹ́ni Hakeem Baba Ahmed Ohuma ló ti fi ojú ìwòye tirẹ̀ jáde lórí bí ètò ìjọba ilẹ̀ yìí bó ṣe ń lọ. Òun ló sọ di mímọ̀ wípé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Alhaji Atiku Abubakar, ó ní ó yẹ kí àwọn méjèèjì wọ̀nyí kí wọ́n lọ jókòó kí wọ́n gba ìsinmi kúrò ní ohun tó bá ní ṣe pẹ̀lú òṣèlú ní orílẹ̀‐èdè Nàìjíríà, látàrí wípé ọjọ́ ti lọ lórí wọn. Àwọn méjèèjì ni wọ́n ti di àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú. Baba Ahmed ní kò yẹ kí ààrẹ Bọ́lá Tinubu kó tún díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Bákan náà, Atiku Abubakar ó yẹ kóun náà lọ jókòó jẹ́ o, kò yẹ kó gbígbá ìbò mọ́ sí ipò ààrẹ ní orílẹ̀-èdè yìí, látàrí wípé àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ti di àgbà nínú òṣèlú àti wípé ọjọ́ ó ti lọ lórí àwọn méjèèjì. Ó ní kí wọ́n gba àwọn ọ̀dọ́langba tó ní ìmọ̀ òye ẹ̀kúnrẹ́rẹ́ tó ti ìbẹ̀rù Ọlọ́run láti ṣiṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n gbà wọ́n láàyè kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún wọn. Ó ní èyí gan ni yóò bá fún wọn ní ìwúrí àti àpọ́nlé gẹ́gẹ́ bí àgbàlagbà tí wọ́n ṣe. Baba Ahmed ní pẹ̀lú bí àwọn gómìnà, àwọn àgbààgbà, àwọn aṣòfin bí wọ́n ṣe ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, ó ní èyí kò fún wọn ní ìwúrí wípé ẹgbẹ́ òṣèlú APC yóò já ewé olúborí lọ́dún 2027, bí kò ṣe wípé kí Tinubu fi àyè sílẹ̀ fún ọ̀dọ́. Atiku Abubakar kóun náà kó fi àyè sílẹ̀ fún ọ̀dọ́ kó gbégbá ìbò nílẹ̀ yìí, kí àwọn ọ̀dọ́ yìí kí wọ́n lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, nítorí wọ́n sì ní egungun, bẹ́ẹ̀ sì rèé wọ́n sì ní ipá àti agbára láti lè lọ láti ibìkan sí ibìkan. Ó ní èyí gangan ni yóò bá jẹ́ ìwúrí fún àwọn àgbààgbà wọ̀nyí. Láìpẹ́ yìí kò ṣàìmẹ́nubà àwọn gómìnà tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó ní gbogbo ẹ̀ ó dá òun lójú bí Tinubu kò bá ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, ó ló ṣeé ṣe kó má já ewé olúborí sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Bákan náà, ó ní bẹ́ẹ̀ bá wò ó dáadáa, Baba Ahmed sọ wípé kí ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n múra dáadáa ó nítorí ohun tí òun rí yìí, ó ní ìjákulẹ̀ òun lòun rí ní ọdún 2027. Gẹ́gẹ́ bí Baba Ahmed tó ti fìgbà kan ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Bọ́lá Tinubu, Ohuma ló ní kí ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n múra kí wọ́n sì dira dáadáa. Ó ní pẹ̀lú bí gbogbo àwọn gómìnà, àwọn aṣòfin bí wọ́n ṣe ń bọ́ sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún, ó ní kò sí àrídájú wípé ẹgbẹ́ òṣèlú APC ó jáwé olúborí lọ́dún 2027, látàrí wípé ààrẹ Bọ́lá Tinubu ti kọjú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí òrùn alẹ́ lórí àwọn ìnira tí ètò ìṣèjọba rẹ̀ tó mú bá àwọn ọmọ ilẹ̀ yìí. Baba Ahmed tó sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ móhùnmáwòrán kan ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí sọ wípé tí ẹ bá wò ó dáadáa
láti ìgbà tí ààrẹ Bọ́lá Tinubu ti dórí ipò. Ó ní oúnjẹ, ohun mímu òun ló ti léwó sí i, ní owó gọbọi ti gun orí rẹ̀. Ó ní tẹ́ ẹ bá sì wo epo bẹtiróòlù èyí tí ààrẹ Tinubu tó fi ṣe ìpolongo fún àwọn ọmọ Nàìjíríà wípé wọn yóò gbé owó rẹ̀ wálẹ̀, ó ní òun ló wọ́ jọjọ, èyí tó sì jẹ́ wípé àti ra bẹtiróòlù báyìí díẹ̀ ló dín nínú náírà. Kò ṣàì mẹ́nuba iná mọ̀nàmọ́ná èyí tí ààrẹ Bọ́lá Tinubu ní owó rẹ̀ yóò wálẹ̀ jọjọ sí o. Ó ní tí ẹ bá wo èyíhun náà, owó gọbọi iná àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ń san lórí iná ọba. Ó ní ọ̀rọ̀ oúnjẹ àtohun mímu òun ni ọ̀pọ̀lọpọ̀ owó ló ti gùn. Pábánbárì ibẹ̀ òun náà ni òfin tuntun lórí ọ̀rọ̀ owó orí ní sísan. Ó ní àwọn mẹ̀kúnnù tí ò rí ọwọ́ mú lọ sẹ́nu, òun ni ètò ìṣèjọba Tinubu ló tún lọ́wọ́ gbà lórí owó orí ọ̀hún, èyí tí ìnira gorí ìnira fún àwọn ọmọ Nàìjíríà. Ó wá sọ wípé bí Tinubu bá kọ̀ láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kó ṣe àtúnṣe, olódàrún lójú wípé yóò pàdánù ètò ìbò sí ipò ààrẹ fún sáà ẹlẹ́ẹ̀kejì lọ́dún 2027. Ó ní ìdí rèé tí Tinubu tó ṣe ń sá sọ́tún sá sósì. Ó ní gbogbo làlàkúkú fẹ̀fẹ́ rẹ̀ olódàrún lójú o yóò já kulẹ̀ lọ́dún 2027, gẹ́gẹ́ bí Hakeem Baba Ahmed bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde, èyí tó tẹnu ẹ̀ jáde ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín ọ̀gbẹ́ni Kọ́ládé Felix Òjó Ògúnmà ni wọ́n ti já ìwé gbélé rẹ̀ fún wípé kó lọ rọ́kúnlé o, látàrí wípé wọ́n rí níbi kíkéde ara ti Alhaji Oríyọmí Hamzat wípé òun fẹ́ du gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tó wáyé o ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Ọ̀gbẹ́ni Kọ́ládé Felix Òjó tó jẹ́ akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òun mà ni wọ́n ti ní kó lọ rọ́kúnlé látàrí ṣekúṣẹyẹ ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde rẹ̀ àti ẹ̀rí tó fi hàn wípé ó pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ènìyàn tó wá pàdé Oríyọmí Hamzat, èyí tó jẹ́ ògbónágbòǹgbò ìgbóhùnsáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ní iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM nílùú Ìbàdàn. Níbẹ̀ ni wọ́n ti rí Felix Òjó níbi ìkéde èròǹgbà Oríyọmí Hamzat wípé òun fẹ́ du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party lọ́dún 2027, èyí tó wáyé o nínú pápá ìṣeré Liberty ní Òkè Àdó nílùú Ìbàdàn. Ẹni tí í ṣe alága ti ìjọba ìbílẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Akínọlá Ògúnmà ló wòye rẹ̀ wípé pẹ̀lú ìgbésẹ̀ Kọ́ládé yìí ó kù díẹ̀ káàtó. Ìdí rèé tí alága ìjọba ìbílẹ̀ ọ̀hún Gbénga Akínọlá ló ṣe já ìwé lọ rọ́kúnlé fún Òjó wípé kó fi iṣẹ́ òun sílẹ̀ ní ọwọ́ kan bó bá ṣe ń gba ìwé yìí, kó sì fi gbogbo ohun tó bá jẹ́ ti ìjọba ìbílẹ̀ ọ̀hún kó fi sílẹ̀ nínú ọ́fíìsì, kó gba ilé rẹ̀ lọ láyọ̀ òun àlàáfíà, látàrí ìwà kòtọ́ ọ̀hún tán ló wù wípé ó fi iṣẹ́ sílẹ̀ láti lọ pàdé Oríyọmí Hamzat ní pápá ìṣeré Liberty nílùú Ìbàdàn. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq òun ló ti pa láṣẹ wípé kí wọ́n ti ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti Ìlọrin kí wọ́n ti pa ò, látàrí awuyewuye ọ̀rọ̀ kan èyí tó ń lọ nínú ọgbà ilé ìwé ọ̀hún látọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ ọgbà ilé ìwé náà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún èyí tí àwọn oníròyìn tí wọ́n rí kó jọ ṣe lálàyé wípé gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq ló ní kí wọ́n ti ilé ẹ̀kọ́ gíga gbogbonìṣe tìlú Ìlọrin pa ò, lórí ẹ̀hónú tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n fi hàn pẹ̀lú ìyípòpadà èyí tí gómìnà ọ̀hún ṣe. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq òun ló kó ìpàgọ́ àwọn agùnbánirọ̀ NYSC èyí tó wà ní ìgboro ìlú Ìlọrin
kúrò ní àyè rẹ̀ tí wọ́n kó wá sínú ilé ẹ̀kọ́ gbogbonìṣe náà fún ààbò lórí ìkọlù tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n ṣe káàkiri ìpínlẹ̀ ọ̀hún ló mú Abdulrasaq wípé ìpàgọ́ ìgbáradì tí àwọn agùnbánirọ̀ ọ̀hún wípé kí wọ́n máa kó bọ̀ nínú ọgbà ilé ìwé gbogbonìṣe èyí tó mú àwọn akẹ́kọ̀ọ́ fárígá wípé àwọn ò fẹ́ ìgbésẹ̀ náà kí wọ́n kó wọn kúrò nínú ọgbà ilé ìwé ọ̀hún. Wọ́n ní ìgbà ẹlẹ́ẹ̀kẹta rèé tí àwọn agùnbánirọ̀ ọ̀hún tí wọ́n yóò ṣe ìgbáradì ọlọ́sẹ̀ mẹ́ta tí wọ́n ṣe síwájú kí wọ́n tó pín wọn lọ sí àwọn ìlú agbègbè tí wọ́n yóò ti sin olúùlú orílẹ̀-èdè yìí. Wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta yìí òun ló mú àwọn olùdarí ilé ẹ̀kọ́ gbogbonìṣe náà láti sọ fún àwọn akẹ́kọ̀ọ́ wípé kí wọ́n lọ sinmi fún ọ̀sẹ̀ mẹ́ta èyí tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún sì pariwo wípé àwọn ò fẹ́ kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de káàkiri ọgbà iléèwé èyí tó mú gómìnà wípé kálàáfíà lè jọba kó má bàa sí wàhálà ìkọlù ẹ̀mí òun dúkìá kí àwọn akẹ́kọ̀ọ́ náà kí wọ́n lọ sinmi kí wọ́n sì ti ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún pa títí tí wọn yóò fi yanjú ọ̀rọ̀ ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn olórin takasùfé ọmọ ilẹ̀ wa Nàìjíríà Ayọ̀dèjì Balógun èyí tí gbogbo èèyàn mọ̀ sí Wizkid òun ló ti dá èsì ọ̀rọ̀ padà fún Ṣeun Kútì ọ̀kan nínú àwọn ọmọ olóògbé Fẹlá Aníkúlápó Kútì bàbá 70 lórí ọ̀rọ̀ kan èyí tí wọ́n ní Ṣeun Kútì ń sọ káàkiri ní ìgboro ẹnu àti lórí ayélujára gbogbo tó ń ti àwọn ọ̀rọ̀ kùnbákùgbé àti àwọn ẹ̀sùn èyí tó fi ń kan Wizkid. Wàyí o, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ àlè ló máa rínú tí ò ní bí o. Wizkid ti wá dá èsì ọ̀rọ̀ padà fún Ṣeun Kútì wípé òun gan ló yẹ kó máa pè ní ajímàrònú. Ó ní Wizkid nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní òun tóbi òun sì ní owó òun ní ọlá ju bàbá rẹ̀ Fẹlá Aníkúlápó lọ nígbà tó ń bẹ láyè. Ó ní àṣeyọrí òun ó ju ti Fẹlá Aníkúlápó lọ òun sì ní ìfọ̀nlẹ́ẹ̀kan ju Fẹlá Aníkúlápó lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Wizkid tó sọ jáde bí èsì ọ̀rọ̀ padà fún Ṣeun Kútì nínú ọ̀rọ̀ kan èyí tí Wizkid tó fi sórí ìkànnì ayélujára Instagram àti X rẹ̀. Níbẹ̀ ló ti sọ tó sì sọ wípé nígbà tí Fẹlá Aníkúlápó tó ń bẹ láyé ó ní ṣe ni ó ń fi orin jà bẹ́ẹ̀ náà ló ń forin sọ̀rọ̀ sí àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ibi àti ìjọba tí wọ́n ń da orílẹ̀-èdè yìí rú. Ó ní kàkà kí Ṣeun Kútì kó wo àwòkọ́ṣe rere lára bàbá rẹ̀ ó ní dìdìrìn olòṣì òpònú ọmọ àlè ara rẹ̀ gẹ́gẹ́ bí àwọn gbólóhùn tí Wizkid lò. Ó ní ń ṣe ní jà káàkiri ó lélẹ́yìí túmọ̀ sí wípé òpònú òun ni Ṣeun Kútì bẹ́ẹ̀ sì ni ọmọ àlè ni Ṣeun Kútì jẹ́ gẹ́gẹ́ bí àpèjúwe àti ọ̀rọ̀ tí Wizkid tó sọ sí Ṣeun Kútì. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà ìmíì tẹ́ máa gbọ́ ọ̀tun rẹ̀ níléeṣẹ́ wa, mo gbà á ládùúrà wípé ilé kò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojúwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ yìí wà tí a ti ṣe lọ́jọ̀
fún ẹni tó bá ń kojú ọ̀pọ̀ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà níléeṣẹ́ X2 Herbal International Limited.